àkọlé ọ̀rọ̀ mi á jẹ́ the games. Mo fẹ́ sọ̀rọ̀ lórí gbogbo àwọn brọ́dà mi tí wọ́n jẹ́ onímọ́tò àti gbogbo àwọn brọ́dà mi tó wà nínú game kan tàbí kejì. Ṣé rí alákọ̀ọ́kọ́ àdúrà tí mo kọ́kọ́ fẹ́ gbà fún gbogbo ẹni tó bá wo fídíò yìí ni pé gbogbo ìgbà kí ìgbà tí ọlọ́jọ́ bá dé, Ọlọ́run ní jẹ́ ká kú sínú àgbàrá ẹ̀jẹ̀. Ẹ ṣàmì kẹ́ gbé mi. Ikú tó le jù láyé ò ní kéèyàn kú sínú àgbàrá ẹ̀jẹ̀, kéèyàn kú sínú omi. Àmọ́ ọ̀rọ̀ tí n bá sọ yìí, mo fẹ́ kẹ́ bá mi share kíní kó kan gbogbo àwọn tó jẹ́ Nurtw àbí kíní orúkọ tó ń jẹ́ àti gbogbo àwọn boys tó wà nínú èmi ni à ń ṣe yẹ, à ń ṣe gbá kan, à ń ṣe gbogbo yín ni mo fẹ́ bá sọ̀rọ̀. Game tó wà nínú kíní tẹ́ ẹ̀ bá change ẹ̀ bó ní kálukú ṣe máa sọdá lẹ́yọ kọ̀ọ̀kan láì dágbére. A gbọ́ pé èèyàn ń sick ó ń kú. A gbọ́ pé èèyàn míì ń l'accident ó ń kú. Èèyàn míì ń kọsẹ̀ ó ń kú. High blood pressure mú ẹlòmíì ó ń kú. Ìfúnpá oríṣiríṣi ẹlòmíì ti ga ó ń kú. Èwo ni kú ká máa fìbọn léra wa kiri. Ẹ jẹ́ nǹkan bẹ̀rẹ̀. Ṣé 3 months ago àbí 4 months ago tí wọ́n pa Yínká ládùúgbò wa àti gbà ẹni mo ti mọ̀ kí n tó lọ ṣe é rántí pé èèyàn ló pa bọ́gà. Ẹ̀yin èèyàn mi ẹ fi abalẹ̀ kẹ́ gbọ́rọ̀ mi yìí o níwọ̀n ba. Ṣe é rántí pé wọ́n pa bọ́gà ní kì í ṣe pé ó ṣàdédé kú. Ẹ rántí. Màá kí tó tún wá lọ bẹ̀ yẹn. Ó ní gbà kan brọ́dà mi Kúnlé poli ó escape ikú. Bóyá ọmọ àgbà lòun ó ṣiṣẹ́ tiẹ̀ tó pé. Ọ̀tọ̀ lẹni tó fẹ́ yìn, ọ̀tọ̀ lẹni tí bọ́n bà. Ẹ jẹ́ ká wo games tá à ń play fúnra wa. Ẹ rí i pé mo ní the games. Ìgbà tí Yínká àgálì kú, Yínká bíi brọ́dà ló jẹ́, àbúrò mi ló jẹ́ ládùúgbò. Ìgbà tí Yínká kú, wọ́n pa ni. Ẹ wá ń ka scores. Ẹ̀yin ò mọ̀ pé tí wọ́n bá pa èèyàn, wọ́n máa jẹ́ kátẹ́gùn fẹ́ sílẹ̀. Wọ́n á continue iṣẹ́ yẹn. Iṣẹ́ yẹn ti kọ́kọ́ dúró ńgbà kan. Ẹ tún ti bẹ̀rẹ̀ yín brọ́dà mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ káwọn ọmọ tó ẹ bí àti ìyàwó yín ẹ jẹ́ kó gbádùn yín. Ẹni tó bá pààyàn wọ́n máa padà pa òun náà ni, ò lè escape ẹ̀. Wàláì. Torí ẹni tó pa ọ̀gbẹ́ni yìí sìn wọ́n ti mọ̀ ọ́. Ọmọ gúrùpù yín wọ́n máa calculate yín náà. Ẹ jẹ́ àsinmi kíní yẹn brọ́dà mi. Kò sérè kankan bẹ́ẹ̀. Nígbà tí wọ́n pa Yínká àgálì, ẹ wo bó ṣe kú nínú ẹ̀jẹ̀ inú mọ́tò náà ni wọ́n kà mọ́ bẹ́ẹ̀. Ìgbà tó máa pa Toba náà wọ́n kà mọ́ bẹ́ẹ̀. Ṣé wá rí ẹ̀yin brọ́dà mi tẹ́ wà nínú games yìí ẹ pọ̀ gan o. Tó dẹ̀ pé ó yẹ kẹ́ máa lo ọpọlọ. Èmi àti lágbájá àjà ẹ parí kíní yìí kẹ́ jẹ́ kó tán. Oògùn tó bá ní kí ìbọn má bà ẹ́ ọ̀tọ̀ o, kó o láyẹta ọ̀tọ̀ o, kó o láfòràn ọ̀tọ̀ o. Lóòótọ́ gbogbo yín lè dira bọ́sẹ̀ mọ̀ pé ẹni tó ń sọ yín ó mọ gbogbo nǹkan tẹ́yìn náà ti ṣe tán máa fi ba ṣẹ́ jẹ́. Brọ́dà mi Koko Zaria, mo rí fídíò tó ṣe òkọni olẹ́ni tó bá rokúrò ẹ̀ Koko wàláhì wọn rokúrò ẹ̀ o. Ó lè bọ́ bí kò sọ̀rọ̀ sí mi o. Bọ̀bọ̀ ń fẹ́ kẹ́ táàgẹ̀ kò sẹ́ni tó rokúrò ẹ̀ o. Wọ́n wo bí game yẹn ṣe ń lọ. Àwọn èèyàn wo bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ làwọn èèyàn fi ń sọ̀rọ̀. Bọ̀ káwọn èèyàn nǹkan tí mi ì láìkì ní káwọn èèyàn máa láwọn ríran. Tí nǹkan bá ṣe nǹkan léni nǹkan á máa ṣe hélì ìgbà kan àwo kan irọ́. Ẹ máa sọ lọ́rọ̀ ni. Ẹ má ṣe bẹ́ẹ̀ pé ẹ rí nǹkan kan ẹ rí shit. Ẹ kàn ti fojú wò pé bí game yìí ṣe ń lọ bó ṣe ń lọ ibi ló ń lọ. Koko brọ́dà mi, ìwọ náà ṣọ́ra kó dẹ̀ kún fàdúrà, ikú kan ò ní pa ẹ́. Olúọmọ brọ́dà mi ẹ ṣọ́ra, ìwọ náà ṣọ́ra gan kó kún fàdúrà, àbúrò ní gbogbo yín jẹ́ o. Ikú kan ò ní pa ẹ́. Kúnlé poli olórí oko, ìwọ di number 1 lénìí. Ẹnìkan ti ṣe number 1 lánàá, ẹnìkan máa ṣe number 1 yẹn lọ́la.
ìjọ tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹni tó wà lókè tí Ọlọ́run gbé sókè ẹlòmíì máa fún position yẹn position tó le jù láyé téèyàn kú sínú ẹ̀ ó ní position ọba tó o bá ṣe House of Representative ọdún mẹ́rin ọdún mẹ́jọ wàá kú òun bẹ́ẹ̀ àfi tọ́lọ́run bá fún ẹ lágbára bó o máa padà kú òun bẹ́ẹ̀ náà ni tó o bá ṣe governor ọdún mẹ́rin ọdún mẹ́jọ ni o máa kúrò òun bẹ́ẹ̀ tó o bá ṣe president ọdún mẹ́rin ọdún mẹ́jọ máa kú òun bẹ́ẹ̀ èyí tẹ́ ẹ̀ ń ṣe olórí onímọ́tò náà tó bá ṣe ọdún mẹ́rin ọdún mẹ́jọ máa kú òun bẹ́ẹ̀ èyí tẹ́ ẹ̀ ń ṣe gáàngì tẹ́ ẹ̀ ń ṣe oríṣiríṣi ẹ̀yin náà máa ń ní ọ̀gá kàpó yín wọ́n máa change kàpó number 1 number 2 fẹ́ gba number 1 kúrò lọ́wọ́ ẹ̀ number 3 fẹ́ bọ́ sí number 2 so ti yé number 4 bẹ́ẹ̀ fẹ́ bọ́ sí number 3 number 3 fẹ́ bọ́ sí number 2 number 2 gan fẹ́ bọ́ sí number 1 so ti yé yín number 1 níbo ni wọ́n fẹ́ lọ ọ̀run náà máa ń rán number 1 lọ. tẹ́ bá mú ọ̀rọ̀ yìí dání àdúrà tí mò ń ṣe fún yín ni pé Ọlọ́run má yẹ kẹ́ kú sínú àgbàrá ẹ̀jẹ̀. We need to stop this nonsense. Gáàngì tí Nàìjíríà tẹ̀ tún wá worst gan ju àwọn ìlú míì lọ àárín wọn náà kí ló dé ẹ̀kan para yín bíi súyà. Mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ lọ mú nírẹ̀pọ̀. Ẹ tí wọ́n fẹ́ dẹrú ọ̀jọ̀ kan ni pé sórí Olúọmọ àti Kúnlé àti Olúọmọ àti kí ni ọ̀gá wọn kí ni ọ̀gá wọn yìí jẹ́ Tafa Sego number 1 Tafa lólórí wọn Tafa Sego wọ́n ní olórí number 1 lẹ́ni bẹ́ẹ̀ yes point of correction Tafa Sego number 1 Olúọmọ tẹ́ẹ̀jọ tẹ̀léra yín ẹ̀yin brọ́dà mi ṣẹ̀rí tẹ́ ẹ̀ bá lọ tètè parí gbogbo nonsense tó ń ṣẹlẹ̀ yìí gbogbo géèmù yìí lè má kàn yín rárá o bọ̀ṣẹ́ fẹ́ gbọ́ bọ́ bá ṣe ń tàgì Olúọmọ náà máa tàgì Sego náà máa tàgì Kúnlé Poli náà máa tàgì Koko Zaria because ẹ̀yin tẹ́ wà ní point tó ń rí pé ẹ̀yin tẹ́ jẹ́ alágbára nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ń sì kíní ó lè má wà láti inú ẹgbẹ́ onímọ́tò bọ́ ẹgbẹ́ onímọ́tò ni àwọn ayé ń kakún kíní ń wá látara ọ̀gẹ̀ because Yínká òun ṣe onímọ́tò according to bẹ́ẹ̀ mi ṣe mọ̀ bóyá tí wàá di onímọ́tò sí mi mọ̀ ẹ̀yin náà wo bí géèmù yẹn ṣe ń lọ gbogbo ẹ̀yin bọ́ọ̀sì yìí ẹ ní sùúrù ilẹ̀ ń yọ̀ agbára kò ságbára kan tá a ní ikú ló máa ń lẹ̀ last year kò sí bí wọ́n ṣe lè lóun lágbára tó láyé ikú yìí náà ni the last thing ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ ó ti tó àsìkò tó níwọ̀n àsìkò tẹ́lómi ń gbádùn ni kò máa wá dé èèyàn máa jáde láàárọ̀ ò ní mọ̀ pọ́n tí ń ṣó ẹ ìfara wọ́n ti pààyàn yẹn ṣe fẹ́ gbọ́ kò sí rògùn tó máa ṣe tó bá fẹ́ pààyàn tó bá ka mọ́kànnà wọ́n máa yìn tó bá yìn tí ò bá kú wọ́n á fọ nǹkan mọ́ lórí kí ló dé ṣe live yẹn la fẹ́ máa live ni mo bẹ̀ yín Tafa Sego Olúọmọ Kúnlé Poli Koko Zaria ẹ ní the random meeting ẹ ní the meeting tẹ́lẹ̀ nídìí meeting tẹ́ máa lọ gbé ògùn kan lẹ̀ báyìí ní ògùn gidi láàrin ọjà tí ó ṣe pé ẹ máa lọ bá babaláwo kọ̀ọ̀kan fúnra ilẹ̀ máa tàdálẹ̀ lẹ́ máa kó àdá oríṣiríṣi sílẹ̀ tẹ́ ẹ máa búra tó dẹ̀ bá búra àwọn ayé máa ní ìwọ ló pa ó dẹ̀ lè jẹ́ yín àwọn tẹ́ ẹ ronú sí yóò mọ ọkàn pa ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní Olúọmọ ló pa wọ́n o kí ni ṣúọ̀ àmọ́ àwọn ní kíní kan ní o kí ni ṣúọ̀ àmọ́ ọjọ́ bá ti di pé kíní ti fẹ́ máa di wèrè báyìí tí inú ẹ bá mọ́ ẹ gbàgbé Kùránì àti Bíbélì ẹ lọ gbé Ògún ẹ cross àdábí 20 ẹ cross ẹ sílẹ̀ láàrin ìdí mọ́tò yẹn kẹ́gbẹ́ pósí kí gbogbo yín dà kọjá ìgbà ẹ̀ la máa tó mọ̀ yìí pé kò sẹ́nì kankan tó lọ́wọ́ nù kíní àìjẹ́ bẹ́ẹ̀ ṣe máa lọ lẹ́yọ kankan lélẹ́yìí o èmi ò roku sẹ́nì kankan o bí ṣe wà yín sìn àwọn kan bínú èmi náà tèmi náà mọ̀ èmi ò roku sí yín o ikú ò ní mú yín o ẹ̀yin brọ́dà mi ẹ lọ ṣe jẹ́jẹ́ o ẹ ronú sọ̀rọ̀ mi o tó bá rí bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá wà ń bí ẹ bá mi táàgì wọn torí mi mọ̀ bọ́ tẹ̀ ń táàgì ẹ bá mi táàgì wọn gbogbo wọn Tafa Sego ìwọ ló lórí pé mítìnì ńlá torí mo rí pa akọni ní ẹ tó bá dẹ̀ sọ́tọ̀ kàndú lọ́rọ̀ ẹ pé mítìnì ńlá ẹni tó ń ṣọ́ òmọ̀pọ̀ ń ṣọ́ wọn o wọ́n ń fìyàwó wọ́n ń fọmọ wọ́n ń fọ̀rẹ́ kò sí nǹkan tó fi ń ṣọ́yàn o owó yìí kò sí nǹkan tí ó lè bàjẹ́ o akọ̀nà ṣiṣẹ́ yìí Ọlọ́run níjó bàjẹ́ o Ààrẹ Maruf lórúkọ mi o Ìdómògùn Akínlàjà ọmọ ajílà lẹ́ṣọ́ ọmọ àfọjọ́ gbogbo dára bí egbin ọmọ Ọ̀yọ́ làwa o àwa kì í sáfógun àmọ́